Koiki Media bring it closer to your doorstep. A ti wà ní ààfin bàbá wa Kábíyèsí Ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí. Ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí àwọn ènìyàn wá sí ń bọ̀ lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ ètò. Koiki Media bring it closer to your doorstep. Gẹ́gẹ́ bí sọ fún wa pé a wà ní ìlú Ṣakí báyìí níbi tí gbogbo àwọn àgbáríjọpọ̀ Ṣakí, àwọn ìjọ Ọlọ́run, àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ti wá ṣe àdúrà ní ààfin bàbá wa Kábíyèsí Ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí. Ìlú Ṣakí náà la wà báyìí ní àwùjọ àwọn ẹlẹ́sìn Kristẹni níbi tí wọ́n ti wá ṣe àdúrà ọdún ìmọ̀ ọ̀pẹ èyí tí a mọ̀ sí Palm Sunday tí wọ́n ṣàdúrà ní. Mo fẹ́ kẹ́ bá mi gbọ́ lé share button, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi love. Ìlú Ṣakí náà la wà báyìí níbi tí gbogbo àgbáríjọpọ̀ àwọn ẹlẹ́sìn Kristẹni. Mo fi àsìkò yìí mo fi ń kí bàbá wa Kábíyèsí Ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí, kí ẹ̀mí ọlá ogun lágbára Elédùmarè, ìlú Ṣakí ò ní bàjẹ́. Bàbá wa tí ẹ̀ ń wò ní ojú ẹmú máwòrán yìí, àwọn ni bàbá wa Dáúdù tí wọ́n jẹ́ amúlélọ́wọ́ fún bàbá wa Kábíyèsí. Àwọn ni wọ́n ń ṣe ọdún ìmọ̀pẹ́ lénìí ni wọ́n á fi ara hàn bàbá wa Kábíyèsí láti wá gbàdúrà fún bàbá àti fún ìlú Ṣakí pé ìlú Ṣakí ò ní dàrú. Bàbá mú kí n sà. Olóyè bàbá wa náà ni àfihàn wa yìí nígbà tí àwọn èèyàn ó ti jáde bọ̀. Bàbá wa Baálẹ̀ Lábo àwọn ilẹ̀ ń wò yìí ní ojú amóhùnmáwòrán yìí.
yìí ké hallelujah. Òkèjìmí màmá Òkèjìmí dà àdúrà ìbẹ̀rẹ̀. Mo fẹ́ kí gbogbo wa tá a wà níbí ká gbé Hòsánà. 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 Kí ẹ dáadáa kí wọ́n gbọ́. Iye ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé ayé ọ́, agbé ọ̀gá, Olúwa darapọ̀ mọ́ wa, Olúwa wá bá wa bẹ̀rẹ̀, Olúwa gba ìṣàkóso gbogbo, kí ilẹ̀kùn àánú kó sílé wa lórí, lẹ́yìn yìí ká bẹ̀rẹ̀ sí ní rí ọwọ́ ìyanu rẹ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀yá Hòsánà. Ọ̀yá lórúkọ Jésù. Báyìí mo kí kábíyèsí ní ọ̀dì 6 tí a wà síbí fún ọdún ti Gálílì, àwọn á bá wọn lórí ìjókòó, a sì gbàgbọ́ pé a pàdé ní ayọ̀ àti àlàáfíà, ìrìn àjò wọn ó ti bá wa láyọ̀ àti àlàáfíà. Báyìí a kí àwọn olóyè wa gbogbo àwọn olóyè wa kì í mo fi kíkí náà ti sùn tí mo sì wo tí wọ́n ń ṣe iṣẹ́ láti pé kí a lè kétò yìí kó lè já sí bó ṣe já sí lónìí yìí. A sì dúpẹ́ pé Ọlọ́run ràn wọ́n lọ́wọ́, ó fi okun àti agbára fún wọn. Lábẹ́ alága bàbá pásítọ̀ Ọlọ́runtọ́lá, mo kí gbogbo ẹ̀yin ìgbìmọ̀ pátápátá lábẹ́ alága bàbá Ọlọ́runtọ́lá, Olúwa yóò máa tún agbára yín ṣe, Olúwa yóò fi okun. Báyìí mo tún kí gbogbo wa lápapọ̀, ọmọdé àti àgbà, obìnrin àti ọkùnrin, mo kí wa pé a kú ọdún o, a ṣe púpọ̀ rẹ̀ yóò dára fún wa o. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run mo kí yín fún àtìlẹ́yìn nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, lórúkọ Jésù a ò ní ṣe lásán. Níjọba Ọlọ́run tá a ti gba èrè, a ò ní wá wa tì níbẹ̀. A kí ẹ̀yin obìnrin náà, a kí n púpọ̀. Kò sanwó fún gbogbo àwa tá a rìn káàkiri, ẹja dúró sójú kan kí wọ́n lè fún wa ní omi kí ọkàn wa lè balẹ̀. Jésù ìfọ̀kànbalẹ̀ ló mú wá, kò mú ìnira wá. Òun náà láti fẹ́ fún ní omi ìfọ̀kànbalẹ̀ mú. Ẹ farabalẹ̀ láti gba omi ìfọ̀kànbalẹ̀ yẹn, bẹ́ẹ̀ tí mú ọkàn yín abalẹ̀ lórúkọ Jésù. Nígbà tí a lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, word of exhortation. Ọ̀rọ̀ tó kú tó jíǹde fún ẹ̀yà kí hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí Ọlọ́run fi fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn tí Ọlọ́run lò lónìí láti kéde Jésù káàkiri. Àdúrà mi ni pé oore ọ̀fẹ́ Ọlọ́run alààyè yóò wà lórí ayé wa. Gbogbo wa ró. Bákan náà mo darapọ̀ mọ́ alága mi láti kí bàbá wa kábíyèsí. Bí wo tilẹ̀ sí níjòkó mo mọ̀ pé ọ̀kan wọn wà pẹ̀lú wa, gbogbo ẹjẹ́ sí kábíyèsí lẹ́ẹ̀kan sí o. Kábíyèsí wa kí bàbá akí gbogbo ẹ̀yin bàbá wa yìí joyè lórúkọ Jésù kára. Verse 18, 19 and 20. Ọ̀rọ̀ Ọlọ́run wípé Jésù sì wá, ó sì sọ fún wa wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a ti fi fún gbogbo pẹ̀lú ohun gbogbo fún ènìyàn gbogbo. Gbígbólóńgó Jésù níbi gbogbo, ní gbígbólóńgó Jésù níbi gbogbo. Ó dára gbọ́ bá a ṣe jáde lónìí, tá a kéde Jésù, tá a polongo Jésù. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún gbogbo wa wípé kò gbọdọ̀ dúró níbí nìkan. A gbọdọ̀ máa polongo Jésù nígbà gbogbo. Ní ibi gbogbo, kò bá jẹ́ ní ibi iṣẹ́ wa, kò bá jẹ́ ní ọjà,
Jésù lọ ẹ̀mí Ọlọ́run gbé gbogbo wa sí àkíyèsí wípé ká polongo Jésù ní ibi gbogbo tá a bá bára wa kò bá jẹ́ ìlú Ṣakí kò bá jẹ́ ibikíbi ní orílẹ̀-èdè Nàìjíríà kò bá jẹ́ lókè òkun ohun tá a gbọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá kúrò nílùú abínibí wọn àti polongo Jésù àti fi Jésù hàn a máa le fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí Ọlọ́run gbogbo ọmọ Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn Jésù ibi gbogbo tẹ́ ẹ bá bára yín ẹ jẹ́ máa polongo Jésù. As a matter of fact ó fẹ́rẹ̀ jẹ́ pé kò sí ohun tá a wá ṣe láyé àfi ká máa ṣe kí ni o ká máa polongo Jésù. Mo kéde ẹ̀ lónìí agbára láti máa polongo Jésù níbi gbogbo sí àmì sí àdúrà yìí ó yá gbà fún ayé rẹ. Kì í ṣe ní ibi gbogbo nìkan àní ní ìgbà gbogbo bóyá wọ̀ tàbí ọ̀wọ̀ bóyá rọrùn tàbí òrọrùn ẹ̀mí Ọlọ́run pè wá lákìyèsí wípé ju pé àṣẹ jáde lónìí tá a polongo Jésù lọ Ọlọ́run pè wá pé ó gbọ́dọ̀ jẹ́ ní ìgbà gbogbo. Mo ní kí n béèrè lọ́wọ́ rẹ ọjọ́ wo lo ti polongo Jésù kẹ́yìn ọjọ́ wo lo ti sọ̀rọ̀ Jésù fún yẹn kẹ́yìn. Àǹfààní ńlá ni Ọlọ́run fún wa ní ibi iṣẹ́ wa ní ibi gbogbo tá a bá bára wa ó gbọ́dọ̀ jẹ́ ní ìgbà gbogbo bóyá owó tàbí ọ̀wọ̀. Ohun tí mo kéde lónìí ni pé agbára láti polongo Jésù ní ìgbà gbogbo lórúkọ Jésù Ọlọ́run yóò dá ẹ̀fọ́ ayé wa kì í ṣe ní ibi gbogbo àti ní ìgbà gbogbo nìkan pẹ̀lú kíni o pẹ̀lú ohun gbogbo pẹ̀lú ohun gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run kíni Ọlọ́run fi fún ọ lọ́ọ́ láti polongo Jésù. A ní oore ọ̀fẹ́ láti wà níbí àwọn tá a bá wà níbí ní January nígbà tá a wá kẹ́yẹ àdúrà ọdún tá a wá kí kábíyèsí bí ohun kan ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀rù Ọlọ́run dé bà mí. Mo rí ọ̀kan nínú àwọn bàbá wa mi mọ̀ bóyá wọ́n wà bí wọn ò fi gbogbo ara ní àǹfààní láti dúró bí èmi ṣe dúró yìí wọ́n dẹ̀ da ìlù sí gbogbo wa lẹ́sẹ̀ gbogbo wa dẹ̀ mú ìjọ lọ́nà tó yàtọ̀ kí lọ́lọ́run fi fún ọ tó o bá ti lò ó fún Jésù ó kàn fi ṣòfò ní bí Ọlọ́run bá fún ọ ní ọwọ́ tó o bá fi polongo Jésù ó kàn fi ṣòfò ní bí Ọlọ́run bá fún ọ ní ìlera tó o fi polongo Jésù ó kàn fi ṣòfò ní bí Ọlọ́run bá fún ọ ní agbára tó o bá fi polongo Jésù ó kàn fi ṣòfò ní kò sì sí ohun tí máa pẹ́ títí ẹ̀kẹ́ hallelujah kò sí ohun tó máa pẹ́ títí ohun tá a fi fún ọ tó o bá lò fún Jésù ó kù díẹ̀ ká gbà lọ́wọ́ rẹ̀. Èmi ti rí ènìyàn tó wà ní bẹ̀bẹ̀ ikú ó wá gbé ọwọ́ rẹ̀ kò ṣeé gbé mọ́ ó gbé ẹsẹ̀ rẹ̀ kò ṣeé gbé mọ́ ó la inú rẹ̀ ọ̀rọ̀ jáde mọ́ ó wá wo ara rẹ̀ ó ní èmi náà àkókò ní gbogbo nǹkan ohun tí ọwọ́ rẹ̀ bá bá ní ṣíṣe fi gbogbo agbára rẹ̀ ṣe àkókò ní ọ láti Ọlọ́run gbé ọ lóhun gbogbo fún Jésù. Ẹ jẹ́ kí a mú sí àránṣẹ́ yìí wá sí ìdánudúró sí ènìyàn gbogbo èyí tẹ́ bá ń gbọ́ ìwàásù yẹ kí hallelujah alága kí n gbọ́. Ó yé mi pé látìgbà tá a ti kéré díẹ̀ jù bẹ́yìí lọ láti máa rin ìrìn àjò ìrere yìí ṣùgbọ́n ọjọ́ kan tí ẹ̀mí mímọ́ jẹ́ ó yé mi jù òun ni àkókò kan a rin ìrìn àjò ìrere kan lọ sí ibi tí orílẹ̀-èdè Nàìjíríà tó kágun sí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó súnmọ́ wa
a ti lọ láti ọjọ́ Wednesday a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run lọ ṣùgbọ́n ní kété tá ń bọ̀ wá ó jẹ́ ọjọ́ ìsinmi. Ìkànnì mo fẹ́ mú jáde bẹ́ẹ̀. Ó wá jẹ́ irú ọjọ́ òní bá ṣe ń wo orílẹ̀-èdè Nàìjíríà. Mo wá rí i pé ìlú tá a là kọjá pọ̀, kò sí ìlú tá a là kọjá tá a rí àwọn ènìyàn báyìí. Mo wá wò pé so this program is not just a local program. Àwọn kan ṣe tí wọ́n ní ìdájí. Àwọn èyí táwọn ti ẹ̀kọ́ lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ yẹn. Àwọn kan bẹ̀ wọ́n ti ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì rárá. Àárọ̀ ni wọ́n ti jáde. Ṣùgbọ́n báwa náà ti jáde lọ́sẹ̀ yìí dá ọmọ kan bí sọ̀rọ̀ ni. Gbogbo èèyàn wá jáde. Wọ́n wá sọ fún gbogbo ènìyàn. Bíbélì pé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún un. Bí ẹnikẹ́ni gbogbo èèyàn gbé ẹnikẹ́ni. Èso kí n gbọ́ ẹnikẹ́ni. Èso dandan ẹnikẹ́ni tó bá gbàgbọ́. Kódà bí àwọn bàbá wa kára lè tí wọ́n bá gbàgbọ́. Tí àwọn bàbá kábíyèsí tí wọ́n bá gbàgbọ́. Tí gbogbo àgbáyé tí wọ́n bá gbàgbọ́. Ó ní kí wọ́n bá bàa ṣègbè. Ṣùgbọ́n kí wọ́n lè di ìyá nígbàkú. Ẹnikẹ́ni tí wọ́n bá mọ Jésù kò bá jẹ́ ìjòyè kò bá jẹ́ kábíyèsí. Ẹni yòówù tó yẹ kó yẹ ọ̀run àpáàdì. A ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn èyí ìdájọ́. Èèyàn mi olówó abí lónìí ó fẹ́ sọ bẹ́ẹ̀ ní sí Jésù. Jésù wà fún gbogbo ènìyàn. Ó wà fún ọmọdé. Ó wà fún àgbàlagbà. Ó wà fún ọkùnrin. Ó wà fún obìnrin. Ó wà fún àwọn alágbára. Ó wà fún àwọn tó ń ṣèlú. Ìjọ ti mọ Jésù yìí. Abákàjọ ń ké káàkiri. Ọjọ́ kan bẹ́ẹ̀ a ò ní ní oore ọ̀fẹ́ yìí mọ́. Ìgbà oore ọ̀fẹ́ kọjá lọ. Lẹ́kọ̀ọ́ yóò tiẹ̀ kò ní sáyé mọ́. Ẹlẹ́sẹ̀ yóò ti jí agbọ́tọ̀ torí àìní Jésù. Ẹ jẹ́ àtúntò láti gbàdúrà. Jésù wọ inú ọkàn mi. Jésù wọ inú ọkàn mi. Jésù wọ inú ọkàn mi. Jésù sọ mí di tirẹ̀. Ẹ̀mí mímọ́ gba ọkàn mi là. Kí n lè polongo Jésù ní ibi gbogbo, ní ìgbà gbogbo, pẹ̀lú ohun gbogbo, sí ènìyàn gbogbo. Bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run gbé ọ́, má ṣe di etí sí ògo ni fún orúkọ Olúwa. Bàbá dúpẹ́ fọ́rọ̀ yìí tá a ti gbọ́, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tá a gbọ́, Olúwa lọ́jọ́ ìdájọ́ kó má dúró takò wá. Ìránṣẹ́ yín tẹ́tí. Mo wà nínú àwọn alààyè torí ọjọ́ òní pariwo ojú. A wà ní àtẹ̀gùn kẹrin ìwọ tí program yẹn bá wà lọ́wọ́ ẹ. Ohun tó kàn báyìí náà ni special prayer. Nígbà tí ẹni àkọ́kọ́ tí í ṣe bàbá wa venerable. Alààyè hallelujah. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa tí ń bẹ ní ọ̀run a dúpẹ́ lọ́wọ́ rẹ o. A yìn ọ́ lógo Ọlọ́run alágbára. Pàápàá jùlọ fún gbogbo ọkàn alààyè. Eléyìí tí ẹ dá ẹ̀mí wa sí. Eléyìí tí a ti kó ara wa jọ níwájú yín. A dúpẹ́ Ọlọ́run fún bàbá wa kábíyèsí. A dúpẹ́ fún gbogbo àwọn ìjòyè. Àwọn tí ẹ̀yin Ọlọ́run Olódùmarè. Eléyìí tí ẹ fi àkóso àlàáfíà ìlú Ṣakí lé lọ́wọ́. A dá gbogbo ògo padà fún yín Ọlọ́run lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wọ̀nyí. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá gbogbo wa gbé. Gbogbo ọkàn tó wà ní bíbá lónìí Ọlọ́run kó gbàdúrà fún yín o. Lórúkọ Jésù ayọ̀ ọjọ́ ti tòní lórúkọ Jésù kò ní òpin lórí ayé wa. Ààbò Ọlọ́run yóò máa dájọ́ lórúkọ Jésù. Ààbò Ọlọ́run yóò máa dájọ́ ọdún àjíǹde ti ọdún olórí àti gbogbo àwọn tó bá wọn ṣiṣẹ́ papọ̀ lórúkọ Jésù. Ọlọ́run kó gbàdúrà fún yín o. Àlàáfíà Ọlọ́run yóò máa jọba. Ọlọ́run àlàáfíà yóò gbàkóso Nàìjíríà lórúkọ Jésù. Yóò gbàkóso Nàìjíríà ibi gbogbo ní gbogbo
gbà lónìí lórúkọ Jésù yóò bá ọ kalẹ̀ o lórúkọ Jésù gbogbo wa á padà délé wa láyọ̀ búburú ò ní ṣẹlẹ̀ sí wa o ààbò Ọlọ́run yóò sì máa dájú bẹ́ẹ̀ ló ṣe máa rí ní orúkọ Jésù Kristi Olúwa tolùgbàlà wa àmín. kọ̀ọ̀kan ká gbàdúrà mo fẹ́ kọ́ sọ fún Olúwa ìgbà tá a bá máa padà síbí ní ọdún tí ń bọ̀ má jẹ́ kí n dẹni àwátì pariwo rẹ̀ Olúwa má jẹ́ kí n dẹni àwátì má jẹ́ kí n dẹni àgbégbè lọ́dún tí ń bọ̀ Olúwa dáàbò bò mí o Olúwa jẹ́ ráàánú gbà Olúwa jẹ́ ráàánú gbà Olúwa jẹ́ ráàánú gbà àdúrà kẹta rẹ o Olúwa bí mo ṣe ń lọ lẹ́mọ̀dé pàdé àgbákò àdúrà náà rà má jẹ́ ń dẹni àwátì Jésù Olúwa wa Ọlọ́run a bẹ̀ ọ́ bá ṣe ń lọ lé wa Olúwa mú wa délé wa lọ́dún tí ń bọ̀ má jẹ́ dẹni àwátì má jẹ́ kó torí ẹnikẹ́ni dúró ṣẹ́jú kan. òkè ẹja change method yẹn báyìí àdúrà mi ti gbà pariwo sábà dáadáa mi ò tí gbọ́ àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ bí àdúrà mi ti gbà sọ pé ó sáárá lórúkọ Jésù àdúrà wa yóò gbà àwọn tó wà lọ́wọ́ ọ̀tún bí làwọn ń dowó àdúrà mi gbà pariwo òní o Jethro ti wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ ṣe ara ló gbà nígbà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ ti Ṣakí pé bàbá mi Reverend G.O. Babalade fún offering gbígbà àti àdúrà lórí offering ẹ ṣe ẹjọ́ gbogbo àwọn ushers ẹ jẹ́ ká ṣe ẹ ti position àwọn ènìyàn yín a fẹ́ fi ohun tó dára fún Ọlọ́run àwọn Ọlọ́run Mama Adékànbí where are you ṣe ti position àwọn èèyàn yín God bless you tí ọwọ́ bọ àpò rẹ ohun tó bá fẹ́ kí Ọlọ́run kó ṣe nínú ayé rẹ gbé ọrẹ rẹ sókè bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ní àgbàdúrà yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ̀yin akọrin ushers ẹ̀já bẹ̀rẹ̀ sí ní fi ẹni wá fún. kí la bá fi san orí rẹ bí ó ti pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fún.